Iṣẹ́ yìí dára púpọ̀ fún àwọn ẹni tó ṣe ń pé nǹkan dúdú ò bá lára mu. Àwọn ẹni tó ṣe ń pé ìràwọ̀ wọn ò fẹ́ràn ọṣẹ dúdú àbí ìràwọ̀ wọn ò fẹ́ràn nǹkan jíjó. Ẹ rí i pé ọṣẹ yìí funfun ni. Ìrírí Ayé TV àwa làgbà. A kí yín ẹ tó káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ìrírí Ayé TV. Àǹfààní bàǹtàbàǹtà kan ni mo tó mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kí a tún jọ gbọ́ àlàyé tí ó wà nípa iṣẹ́ tí mo tún mú wá sórí ètò yìí. Ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn pè ní ohun ìfẹsọ̀mídà òun lórúkọ tèmi ń jẹ́. A ní iṣẹ́ yìí dára púpọ̀, yóò sì wúlò fún ẹ̀yin fáǹsì wa nílé lóko lájò àti lẹ́yìn òde. Ìdí rèé tí mo tún fi gbé wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Láì ní dènà pẹnu, àwọn nǹkan tá a nílò òun náà lẹ ti ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Àkọ́kọ́, ewé ìyálóde funfun. Ewé ìyálóde funfun, a nílò rẹ̀, òun lẹ ń wò lọ́wọ́ mi yìí. Àwọn ká tún mọ̀ pé ní ewé làpálàpá. Bẹ́ẹ̀ náà ni a nílò ewé ewúro. Ewé ewúro òun lẹ ń wò lọ́wọ́ mi yìí. A nílò rẹ̀ nínú iṣẹ́ tí a fẹ́ ṣe yìí. Kò wá tán síbẹ̀, a nílò káfúrà. Káfúrà pẹlẹbẹ òun lẹ ń wò lọ́wọ́ mi yìí. A nílò rẹ̀ nínú iṣẹ́ tí a fẹ́ ṣe lórí ètò yìí lọ́jọ́ tèní. Kò tó tì tán síbẹ̀ o. A nílò epo ọ̀bọ̀. Epo ọ̀bọ̀ lílọ̀ òun la nílò. Ẹ rí i pé epo ọ̀bọ̀ ìmọ̀ wà bíi pátákó ni. So èyí tí a ti lọ̀ òun la nílò. Tẹ́ ẹ bá rí èyí tó jẹ́ pátákó yẹn, ẹ gún kẹ́ ẹ lọ̀ kó wà lẹ́bú bí èyí tó wà lọ́wọ́ mi yìí. A nílò rẹ̀ nínú iṣẹ́ tí a fẹ́ ṣe yìí. Èyí tá a tún nílò òun náà ni àgbọn. Àgbọn lẹ́ ń wò lọ́wọ́ mi yìí. A tún nílò àgbọn nínú iṣẹ́ tí a fẹ́ ṣe lórí ètò yìí lọ́jọ́ tèní. Kò tí ì tán síbẹ̀ o. Èyí tẹ́ ń wò yìí, ìmí ọjọ́ ni wọ́n sábà máa ń pè é. Ìmí ọjọ́ òun làwọn kan máa pè é. Ó tún lè lórúkọ tẹ́lòmíràn tó ń pè é o. Ṣùgbọ́n a nílò rẹ̀ nínú iṣẹ́ tí a fẹ́ ṣe lórí ètò lọ́jọ́ tèní. Kò tó tì tán síbẹ̀. Èyí tẹ́ ń wò yìí, ọṣẹ ni. Ẹ rí bọ́n ṣe kọ joy sára rẹ̀. Ṣé joy lẹ̀ mọ́ ń pè é? Ọṣẹ joy, a nílò pálí kan. 6 ni mọ́ wà nínú rẹ̀. Ẹ rí, a nílò rẹ̀ nínú iṣẹ́ tí a fẹ́ ṣe lórí ètò lọ́jọ́ tèní. So àwọn nǹkan tá a nílò náà kò jù bẹ́ẹ̀ lọ. Kí ló wá kàn báyìí? Báwo la fẹ́ ṣe é gbà? Ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlákàlà kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ jẹ́ àjọ fẹ́rọ̀ domitoro ọ̀rọ̀ lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó, òun lẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Èmi gangan ní ìdáyín lóhùn rẹ̀. Ẹ má gbàgbé láti fi ẹ̀mí ìmoore hàn pẹ̀lú àwọn ìbéèrè tí ẹ bá gbé wa, torí pé ìlọsíwájú wa òun ní ìtẹ́lọ́rùn ẹ̀yin ará ilé. Ní báyìí, ìgbésẹ̀ àkọ́kọ́ òun ni pé ẹ wọ odó. Odó lẹ̀ rí yìí. Ẹ wọ odó tí wọ́n fi ń gùn nǹkan. Ẹ rí odó pẹ̀lú ọmọ odó ẹ wà. Tẹ́ bá ti wà, ewé ìyálóde. Ewé ìyálóde funfun. Ìyẹn ewé làpálàpá àbí kẹ́ ẹ tó pèlè ewé bòtújẹ. Òun lẹ fẹ́ kó sínú odó yìí. Lẹ́yìn náà, ẹ kó ewé ewúro. Ẹ kó ewé ewúro sínú odó yìí. Tẹ́ bá ti kó ewé ewúro sínú odó yìí, ohun tó kàn báyìí, òun náà ni kẹ́ ẹ gún. Ẹ kọ́kọ́ gún ewé méjèèjì yìí. Ẹ gún dáadáa tí yóò kùnà. Ìrírí Ayé TV àwa làgbà. Ẹ̀yin náà ti rí pé ó ti kùnà báyìí. Lẹ́yìn tẹ́ ti gún ewé méjèèjì tó ti kùnà, ohun tó kàn báyìí òun ni pé ìmí ọjọ́ yìí ẹ gbé sínú rẹ̀. Mi ì fẹ́ kó pọ̀ jù nínú rẹ̀. Tẹ́ bá rí pé ìtẹ́ rà pọ̀ jù, ẹ rọra gé níwọ̀n sínú rẹ̀ kó má lọ pọ̀ ju iṣẹ́ tí a fẹ́ ṣe lọ. Ìmí ọjọ́ yìí ẹ gún pọ̀ mọ́ kìíní yìí. Àwọn ewé méjèèjì yẹn ẹ gún ìmí ọjọ́ yìí. Ọyẹ yín, ẹ rí bí mo ti ṣe gbà. Lẹ́yìn tẹ́ ti gún ìmí ọjọ́ yìí, fi kó àwọn ewé méjèèjì. Ohun tó kàn báyìí òun náà ni epo ọ̀bọ̀ lílọ̀. Ìtẹ́ ti lọ̀ tẹ́lẹ̀, ẹ dà díẹ̀ sí i. Ìmọ̀ ń fìyàn ní mú gan ni o. Àgàgà téèyàn bá ń gún, agbára epo ọ̀bọ̀ pọ̀ púpọ̀. Ẹ dà díẹ̀ tẹ́ ẹ bá lè lò sínú rẹ̀.
kẹ́ ẹ gún pọ̀, ẹ gún pọ̀ dáadáa. Ìrírí Ayé TV àwa làgbà. Lẹ́yìn tẹ́ ti gún àwọn kinní yìí pọ̀, ohun tó kàn báyìí òun náà ni káfúrà pẹ̀lẹ́bẹ́. Káfúrà pẹ̀lẹ́bẹ́ òun ló kàn báyìí. Ẹ lè mú ọ̀kan àbí kẹ́ ẹ mú méjì, ó dèpẹ́ǹdì bí ewé tẹ́ ẹ fẹ́ lò àbí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe bó bá ṣe pọ̀ tó. So káfúrà pẹ̀lẹ́bẹ́ ẹ fi sínú rẹ̀. Ẹ bá ti fi káfúrà pẹ̀lẹ́bẹ́ sí i, ẹ wá gún dáadáa. Ẹ gún dáadáa. Ní báyìí ohun tó wá kàn òun náà ni ọṣẹ ẹjọ́ yìí. Ẹ bá mi já ọ̀rá kúrò lára rẹ̀. Ẹ bá mi já ọ̀rá kúrò lára rẹ̀. Ní báyìí ẹ máa wá tu ọṣẹ yìí. Iṣẹ́ yìí dára púpọ̀ fún àwọn ẹni tó ṣe ń pé nǹkan dúdú ò bá lára mu. Àwọn ẹni tó ṣe ń pé ìràwọ̀ wọn ò fẹ́ràn ọṣẹ dúdú àbí ìràwọ̀ wọn ò fẹ́ràn nǹkan jíjó. Ẹ rí i pé ọṣẹ yìí funfun ni. Iṣẹ́ yìí dára fún gbogbo àwọn ẹni tó ṣe ń pé ìràwọ̀ wọn ò fẹ́ràn nǹkan dúdú. Ẹ bá ti já, ẹ jù sínú odó yìí. Gbogbo mẹ́fẹ̀ẹ̀fà lẹ fẹ́ lò, mẹ́fà ni máa ń gbé nínú rẹ̀. Ẹ bá ti ń já, ẹ máa jù sínú odó yìí. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Paris lọ́hùn-ún, mi ò gbàgbé yín níbẹ̀. Ẹ̀yin ti Canada, ẹ̀yin ti America, ẹ̀yin ti London, gbogbo yín ni mo kí lọ́jọ́ tèmi. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú Abidjan, mo kí yín o. Ẹ̀yin ti ìlú Gabon, mo kí yín. Mo kí ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílùú Pédépọ̀ lọ́dọ̀ bàbá mi Elhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ lọ́hùn-ún, ìlú abínibí mi nù. Ẹ bá mi kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pédépọ̀ níbẹ̀. Mi ò ní wá yín tì o. Gbogbo ọṣẹ ẹjọ́ yìí mẹ́fẹ̀ẹ̀fà òun lẹ fẹ́ jà. Òun lẹ fẹ́ bó sínú odó yìí. Ìrírí Ayé TV àwa làgbà. Ní báyìí gbogbo ọṣẹ mẹ́fẹ̀ẹ̀fà ti lọ nú odó. A wá gún ọṣẹ mẹ́fẹ̀ẹ̀fà pọ̀ pẹ̀lú àwọn kinní yìí. Ẹ gún pọ̀ tí ó tún fi rọ̀ yín lọ́rùn. Ẹ lè gé àwọn ọṣẹ yìí, ẹ lè wá ọ̀bẹ kan kẹ́ fi gé wọn. Tẹ́ bá rí pé odó yín ò lágbára púpọ̀, àmọ́ tó odó yín bá lágbára, ẹ sáà ti jù sí lódindi bẹ́ẹ̀. Kẹ́ wá gún pọ̀ pẹ̀lú àwọn kinní yìí. Ẹ̀yin náà ti rí pé mo ti gún, ó ti lẹ̀ pọ̀ nísìnyí. Ẹ rí bó ṣe wà. Mo ti gún, ó ti lẹ̀ pọ̀ báyìí. Ẹ rí. Tẹ́ bá wò, ẹ rí pé ó kù nǹkan ẹyọ̀kan tá à ti lò. Ẹ rí pé ó kù nǹkan ẹyọ̀kan tá à ti lò. Kí ni nǹkan ẹyọ̀kan ọ̀hún? Báwo láti lò ó gbà? Ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV àwa Mo làgbà. kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Nǹkan ẹyọ̀kan tó kù tá à ti lò òun náà ni àgbọn. Báwo la fẹ́ lo àgbọn yìí gbà? Ṣódindi àgbọn la fẹ́ lò ní àbí kòròfo àgbọn, àbomi àgbọn? Mo ṣe bàgbà lọ́jọ́ tèmi. Ìbà àwọn ẹni tó kọ́kọ́ jáwé, ìbà àwọn ẹni tó kọ́kọ́ wá gbò. Eléyìí náà ẹ jẹ́ ó jẹ́ fún ẹni tó bẹ̀ wá. Gbogbo ohun tí ń fẹ́ kó tẹ̀ lọ́wọ́. Àgbọn yìí báwo la lò ó gbà? A wá nǹkan kan, a fi lu ojú àgbọn yìí àbí kẹ́ ẹ fọ́ àgbọn yìí. Tẹ́ bá ní kẹ́ ẹ fọ́, ó ṣe ṣe kómi inú ẹ̀ dànù. Omi tó sì wà nínú rẹ̀ òun la fẹ́ lò. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, omi tó wà nínú àgbọn yìí òun la fẹ́ lò. Ẹ jẹ́ kí n wá nǹkan kan kí n fi fọ́ àgbọn yìí ká lè rí omi inú rẹ̀ lò. Mo ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà.